Libra afẹ́fẹ́ márìímífín ọmọ tí a bá bí láti September 23 títí dé October 22. Wọ́n máa ń jẹ́ onísùúrù ni wọn kì í tètè bínú. Wọ́n máa ń jẹ́ aláàánú ọmọ. Wọ́n máa ń jẹ́ onídàájọ́ òdodo. Wọ́n fẹ́ràn aṣọ wíwọ̀ àti oge ṣíṣe. Wọ́n máa ń rẹ́rìn-ín nígbà gbogbo. Ọlọ́run fún wọn ní ọgbọ́n ẹ̀wẹ́ pàápàá, èyí tí wọ́n lè lò láti fi gba ohunkóhun tó bá wù wọ́n láì fi ìjà tàbí agbára ṣe é. Wọn kì í fi ara da ìṣòro. Wọ́n tètè máa ń gba kámú. Wọ́n sì kórìíra ìwà ìkà. Sùúrù ni ọ̀rọ̀ ayé wọn gbà. Ẹ ṣọ́ra fún ojú kòkòrò. Ẹ ṣọ́ra fún ọtí mímu àti sìgá. Wọ́n máa ń ran ẹnìkejì lọ́wọ́. Wọ́n ní ìgbàgbọ́. Wọ́n fẹ́ràn láti máa jọ́sìn púpọ̀. Wọ́n máa ń fi ènìyàn sínú fún ìgbà pípẹ́ tí wọ́n bá ń bá ènìyàn jà. Wọ́n kórìíra ìjà tàbí ìrẹ́jẹ ní ibikíbi. Wọn kì í wá ìparun fún ẹlòmíràn. Most of them máa ń fi ìwà jọ ìyá wọn. Wọ́n fẹ́ràn kí àyíká wọn kí ó máa mọ́ tónítóní. Wọn kì í fẹ́ dúró ní ìdí iṣẹ́ kan. Wọn kò fẹ́ràn kí ènìyàn máa sìrègùn lé wọn lórí. Ọjọ́ oríire wọn ni Friday. Déètì ọjọ́ oríire wọn ni 6, 10, 2 àti 4. Kọ́lọ̀ tó bá wọn mu ni blue. Irú ẹ̀dá tí ìràwọ̀ omi jẹ́. Ìràwọ̀ omi pín sí ọ̀nà mẹ́ta. Pisces, omi tí kì í ru. Ọmọ tí a bí láti February 19 títí dé March 20. Wọ́n máa ń fẹ́ràn ọ̀rẹ́ wọn. Wọ́n jẹ́ ọlọ́kàn funfun sí ẹnìkejì. Nígbà mìíràn, wọ́n máa ń hu ìwà aburú tí àwọn fún alára wọn kò lè sọ ìdí tí wọ́n fi ṣe é. Wọ́n fẹ́ràn láti máa gba ìmọ̀ràn. Wọ́n ní ẹ̀bùn ẹ̀kọ́, wọ́n sì jáfáfá tí wọ́n bá ní àǹfààní láti ka ìwé. Àwọn ìràwọ̀ yìí jẹ́ olóòótọ́ àti onínúure. Wọn kì í sábà jiyàn. Wọ́n ṣe é gbàgbọ́. Wọ́n ṣe é gbẹ́kẹ̀lé ní ipòkípò tí wọ́n bá wà. Wọ́n fẹ́ràn láti máa ran ọ̀rẹ́ lọ́wọ́ nígbà ìṣòro. Wọ́n ní ọgbọ́n láti jájú ọ̀rọ̀ tó bá ta kókó. Wọ́n fẹ́ràn láti máa jọ́sìn sí Olúwa. Wọ́n fẹ́ràn àdúrà púpọ̀. Wọ́n sì ní ẹ̀bùn orin, òṣèré ṣíṣe. Wọ́n ní ẹ̀bùn ìṣípayá. Ojú inú wọn sì ríran púpọ̀. Wọ́n jẹ́ ẹ̀dá kan tí ó ní àròjinlẹ̀ sí ohun gbogbo láti fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwọn ẹlòmíràn láti máa tẹ̀lé. Wọ́n máa ń fi ara wọn sí ipò ọ̀wọ̀. Wọ́n kó ara wọn ní ìjánu. Ẹ ṣọ́ra fún ìwà àìṣòótọ́, ìrẹ́jẹ àti ìtọnijẹ. Ẹ ṣọ́ra fún aláròyé àti onínàkúnà. Ẹ ṣọ́ra fún àwọn ẹlẹ́tàn. Ẹ má fi inú wọn ọ̀rẹ́ kankan ní ìgbésí ayé yín. Ọ̀rẹ́ tí ẹ kò bá mọ inú rẹ̀ yóò kó bá yín tí ẹ bá finú wọn. Ọjọ́ oríire wọn ni Thursday. Déètì oríire wọn ni 3, 6, 12 àti 21. Àwọ̀ tó bá àwọ̀ wọn mu ni white. Cancer, agbára omi. Ọmọ tí a bá bí láti June 21 títí dé July 20. Wọ́n máa ń jẹ́ olódodo ọmọ tí a gbọ́dọ̀ mójútó ìgbésí ayé rẹ̀. Àwọn ènìyàn máa ń fẹ́ràn wọn tí wọn ò bá fi ìwà wọn lé wọn lọ. Wọ́n fẹ́ràn orin àti pé yóò jẹ́ aláìsìkí ènìyàn. Wọ́n ní ọpọlọ pípé fún ìwé kíkà. Wọ́n máa ń kọ́pì èèyàn, ìyẹn ọ̀gà. Wọn kò ní ìwà àfojúdi sí ènìyàn. Wọ́n máa ń sábà di ọ̀gá ilé-iṣẹ́ ńlá. Wọ́n fẹ́ràn nǹkan ìmọ́tótó níbikíbi tí wọ́n bá wà. Wọn kì í ṣe ju agbára wọn lọ. Wọ́n fẹ́ràn ọ̀rọ̀ sísọ. Ní àárọ̀ inú wọn á dùn, tó bá sì di alẹ́ inú wọn á bàjẹ́ fún ìrònú. Àwọn obìnrin wọn máa ń ní ẹwà. Àwọn ọkùnrin máa ń ní ìfẹ́ àwọn ìyàwó wọn púpọ̀. Wọ́n ní àánú lójú. Wọn kì í tètè gbé ìyàwó tàbí ọkọ. Wọ́n jẹ́ ọlọ́kàn funfun. Onítìjú ènìyàn ni wọ́n. Ènìyàn tó máa ń tètè ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn sì ni wọ́n pẹ̀lú. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Monday. Déètì oríire wọn ni 2, 11, 20 àti 29. Kọ́lọ̀ tó bá àwọ̀ wọn mu ni white àti silver.